bàbá wa Ladoja àti gbogbo àwọn olóyè yòókù bàbá wa Gbàdàmọ́sí Adéníké àwọn ni wọ́n dọ̀bálẹ̀ fún kábíyèsí yìí o àwọn ni wọ́n dọ̀bálẹ̀ fún kábíyèsí yìí o wọ́n ní bàbá kì í yé o wọ́n ní bàbá kì í yé o bàbá wa ìdí òye wọlé wọ́n ní bàbá kì í ẹkú ọmọ ṣe màmá wa Ìyálóde Àmínà Abíọ́dún wọ́n ṣe kábíyèsí sí bàbá o kábíyèsí ní o àtàwọn olóyè wọn kábíyèsí ní o kábíyèsí ní o kábíyèsí ní o. The former governor of Oyo State and the foremost High Chief of Ibadan land, the Otun, today. Please welcome His Excellency, Senator of the Federal Republic, Adewolu Ladoja. Baba Aderade.